Only Jesus TV. Owó dé ṣìkìṣìkì máa mi owó dé nígbà tí owó dé Àgbàlá Gabriel gan dìde ó sọ fún ìyá ọlọ́gẹ̀dẹ̀ pé ó yá ìyá nìṣó níbẹ̀ àní kò nìṣó níbẹ̀ ṣọ́ọ̀ owó ni gbẹ̀mú ti sọ̀kalẹ̀ fún ìyá ìbejì ìyá ọlọ́gẹ̀dẹ̀ tó bímọ 6 tí ẹsẹ̀ ọkọ wọn ń jẹrà ibi tó ti fẹ́ tó egun ni wọ́n wà yìí ẹ wo gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV mo kí wa ẹ̀ka àrọ̀ ẹ̀ka sọ̀ ẹ̀ka lẹ́ gbogbo bí tí a bá wà àkókò yẹn mo fi kí wa àná Ọlọ́run ò ní fi wá sílẹ̀ o ẹ wo mo gbàdúrà fún wa a ò ní fàrà sínú kú o bá ṣe mo fídíò yìí gbogbo nǹkan rere tó yẹ ká fowó ṣe a ò ní fi ràmù ṣe é lórúkọ Jésù ìgbà tó wó dé Àgbàlá Gabriel olórí ẹnìṣó níbẹ̀ o ẹ yẹ fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ gbọ́ ipa tí Ọlọ́run kó nípasẹ̀ Àgbàlá Gabriel nínú ayé ìdílé yìí ẹ ṣé ẹ bá mi ṣí ẹ ó yá lókè lọ́hùn. bó làwọn ti jẹ́ sí i. ìyàwó dọ́kítà mi. ìyàwó dọ́kítà ẹ má bínú o ẹ má bínú ṣé ìgbà yìí ni bẹ́ẹ̀ni sà. ẹ bá lé ajá ìkúrò ẹ bá lé mi mo bẹ̀rù ajá bẹ́ẹ̀ ni mo náà rí bẹ́ẹ̀ ẹ pẹ̀lẹ́ mà á ti tẹ̀lé obìnrin wá sí ibi tí ọkọ wọn wà wọ́n bẹ̀ sí ma. ẹ kú sí olúwa o olúwa darapọ̀ mọ́ ní ẹ̀dùn wà náà bí èyí o. àmín inú wa dùn láti rí yín o. èmi náà dùn mà God bless you madam. amen. àwọn dà àwọn àmì ṣé ibi ìlọkọ yín wà ibi ilẹ̀ wà ṣé lè gbé wọn wá ta. wọ́n lè gbé wọn ẹjẹ́ àpò dókítà wọn. ó yá ẹ̀jẹ̀ gba ibẹ̀ ń ṣòkùn ẹ pẹ̀lẹ́ ibi ìlọkọ yín wà láti gbé yìí ibi ilẹ̀ wà ẹ ti bẹ̀rẹ̀ sí ní rìn báyìí ẹ gbọ́ ó yá ẹ bá ń bá rùn wọn. ẹjẹ́ bá dókítà fún wa. handkerchief mi mú dání kò sí mọ́tò fún wọn lẹ̀ so ọ̀dọ̀ mama ire tí a gbé ń jẹta tí wọ́n ń kiri ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú àwọn ọmọ wọn tí wọ́n ní ọkọ̀ wọn wà ní ibi tó ti ń to egun ẹsẹ̀ ibi wọ́n ti ń to egun ni wọ́n wà hospital tó ti ní tán ti mú wá ẹgbẹ́ wọn lè lọ torí owó ibi tó wọ́n wà ní so ó yá ibà ń gbọ́ ọjà ìná àwọn no ẹ kàn jẹ́ kí wọ́n ní ẹ má gbójú wọn mo fẹ́ kí yín ní ẹ pẹ̀lẹ́ sá ẹ kú iṣẹ́ ẹ̀yin lè máa tọ́jú wọn ẹ ṣí sá àdúpẹ́ sá ẹ bá ń gbé wọn ta torí àwọn torí wọn láṣẹ wà ó yá bá ń gbé wọn ẹ má kọjú ẹ pẹ́ tẹ̀lé láti gbé wọn. díẹ̀ ẹ bá ràn wọ́n lọ́wọ́. kò sí ẹ òní ọ̀sẹ̀ bọ́ọ̀tà. onímọ̀ ẹ̀sẹ̀ bọ́ta láti dàwọ́. láti bí oṣù mẹ́fà. ẹ bá máa ń gbàgà fún ọkàn jókòó. díẹ̀ ibi nìkan wá jókòó sí. ibi ẹ bá ń gbé wọn jọ. ẹ bá ń gbé tayọ. ojú mi ti ń pọ̀ yìí o. yóò pọ̀ yìí náà ẹsẹ̀ ìgbẹ́. ìbẹ́sẹ̀ bẹ̀rẹ̀ lásán. ẹ jókòó bẹ́ẹ̀ ẹ jókòó. náà a máa gbé wọn kúrò níbí lẹ́nu. a máa gbé wọn kúrò níbí lẹ́nu. bẹ́ẹ̀ bàbá yìí sọ pé ó lágbára o má gbé bí ẹ jẹ o bó la ṣe máa ṣe o torí ìwà tá a wá bí lẹ́nu pẹ̀lú ìyàwó wọn ẹ máa bọ̀ ìyàwó wọn ni ọkọ wọn tán náà wà lọ tútù ni ọkọ wọn ni bàbá bọ́ọ̀ ní ìyá ìṣẹ́jẹ́ sí. ìyàwó mi ni ìyàwó mi ni ìyàwó yóò máa. ohun tí mò ń rò ń sìn ni pé ibi bí wọ́n ṣe lásídẹ́ǹtì ibi ni wọ́n dé sí ọ̀dọ̀ bàbá ẹ jọ ẹ fún mi léèyàn bíi 4 bẹ́ẹ̀ máa ń gbé ògbà wọn tó à ń bí ẹ fún mi léèyàn bíi bàbá ẹ wá ṣé ẹ̀yin lẹ tọ́jú wọn iṣẹ́ wo lẹ́yìn ṣe sà àtẹ̀gùn nìyí ṣé ẹ ti ṣerú nǹkan báyìí rí tó survive tó yè àìmọye ẹ fún mi léèyàn bíi 5 sí 6 tí wọ́n lè sọ nípa ntẹ́ ẹ ti ṣe rí ó yá gbọ́n kọ́kọ́ sí wọn ó yá wọn gbọ́n mọ̀mọ́. èyí tó burú jù báyìí lọ wọ́n ṣe é. ẹni. èyí tó burú jù báyìí lọ wọ́n ṣe é tó sì succeed. tó dẹ́rìn torí ìdí tó fi bẹ̀rẹ̀ ni pé èmi fẹ́ gbé wọn kúrò níbí torí bí mo ṣe rí mọ̀ pé sanni kí ọ̀dẹ̀ lọ túnṣe níbí wọ́n ní iṣẹ́ tí bàbá yìí ń ṣe rèé àìwà arówó ló jẹ́ kankan àbádọ́ wọn ṣàrípọ̀ gẹ̀dẹ̀ la rí lórí ìyá yìí tó ń àbí kí ni ìyàwó yín ta. ọ̀gẹ̀dẹ̀ ni ọ̀kẹ́ èso ní ta. kílẹ̀ pé. èké èso ọ̀gẹ̀dẹ̀ ní ta. ọ̀gẹ̀dẹ̀ náà ń tà. náà torí ọjọ́ tí mo rí ọ̀gẹ̀dẹ̀ lórí wọn mo ń béèrè pé ọkọ yín dà wọ́n náà wà lọ hospital ńgbà tá a dé mo ní sọ hospital lélẹ̀ ilé àtẹ̀gùn ni wọ́n wà. now ẹ̀ tó ń to egun rèé bàbá kúló tẹ̀yìn bá wọn ṣe láti jọ ìtorí owó àbí. now kò sówó mọ́mì wa àtìgbàtẹ́ ń sọ̀rọ̀ sí ẹni wọ́n ti ṣerú ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ni tó burú jẹlé lọ. tó burú jẹ ẹ tún fún mi lẹ́lòmíì ẹ fún mi lẹ́lòmíì màmá mò ń gbọ́. má
yóò dáa fún yín. àmín màmá. ó jẹ́ wo ní sọ. àmín. ẹ sọ̀rọ̀ ọ̀sẹ̀ sókè. máa ṣe ọmọ mi tó já lórí ọ́fùsíà. màmá ìdí sọ̀rọ̀ sókè díẹ̀. ọmọ mi tó já lórí ọ́fùsíà ìbẹ̀rẹ̀ ó rìn tó sì ti ń ṣiṣẹ́ rẹ̀ tó ti padà bí iṣẹ́ rẹ̀. ọmọ yín tó jábọ́ látọ̀dọ̀ ọ́fùsíà bọ̀dá yìí ló ṣe bọ̀dá yìí ló ṣe ó dẹ̀ sọ sí ìdì ẹ jẹ́ fún mi lẹ́ẹ̀mẹ́ta sí i. Oya a gbọ́dọ̀ gbọ́ ó dẹ̀ ẹ fẹ́ la wà. ọ̀sẹ̀sẹ̀ máa ṣe o ọ̀sẹ̀sẹ̀ máa ṣe ṣùgbọ́n ẹ̀ tó tiẹ̀ wọ́ọ̀sì gan tó ṣe wípé ń fìdí wọ́ báyìí ọ yanjú rẹ̀ tó sì fẹsẹ̀ rìn lọ lé rẹ̀. wọ́n yanjú ẹ̀ ó lè fẹsẹ̀ ó yá ẹ fún mi lẹ́nìkan sí i. ó yá. nǹkan tó ti jẹ́ pé ọ̀rẹ́ mi kankan tí wọ́n gbé wá bí yìí gan. ọ̀rẹ́ yín. wàláì ó ga ó fẹsẹ̀ rẹ̀ rìn ni. ó fẹsẹ̀ rẹ̀ rìn. ó fẹsẹ̀ rẹ̀ rìn. bíbélì ní látẹnu ẹlẹ́rìí méjì sí mẹ́ta la ó fìdí òtítọ́ múlẹ̀ ẹ wá sà ṣé tẹ́ ẹ bá rí owó ṣé ẹni máa kú òǹbí láàrin oṣù kan. lẹ́ bá ti rí owó àrùn oṣù kan yóò pò mí. ẹni. a bá rówó àrùn oṣù kan yóò pò mí. láàrin oṣù kan wọn á kú òǹbí báyìí ẹ pẹ̀lẹ́ dáàdì ìbejì ẹ pẹ̀lẹ́ ẹ ti wá ẹ ta ẹ ò bójú wọn ṣe rí ẹ pẹ̀lẹ́ sà Ọlọ́run máa gbé dìde lọ́wọ́ tá a wá yìí a wá tilétilé ni a wá tẹrùtẹrù ni bẹ́ẹ̀ ni àwọn èèyàn wọ́n ṣe dáadáa fún ìyàwó yín àti fẹ́yìn lórí afẹ́fẹ́ ẹ dìde o ẹ dìde ṣẹgbọ́ ẹ má wọrí ẹ ṣe bàbá àwọn ọmọ yín kalẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dá owó nítorí ìyàwó yín àti nítorí yín ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ìyàwó mi láàánú o àti nítorí àwọn ọmọ mi mo dúpẹ́ lọ́wọ́ wọn nítorí mi mo dúpẹ́ lọ́wọ́ wọn o mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé mo dúpẹ́ lọ́wọ́ àgbàlagbà mo dúpẹ́ lọ́wọ́ ọkùnrin mo dúpẹ́ lọ́wọ́ obìnrin olúwa mi ó ṣeun o ẹlẹ́dàá mi ó ṣe mo dúpẹ́ tẹ́ ẹ̀pẹ́ ìfìyà jẹ mi o olúwo ṣe o olúwo ṣeun o. náà ó tá a máa wá ṣeré a sì máa dé hospital bet èèyàn kì í fojú olóore gungi bàbá yìí ni ẹni ìdé sọ́dọ̀ wọn atẹ́gùn yìí ni bàbá yìí dé sọ́dọ̀ wọn gbígi pé ìṣèmọ́lẹ̀ lásídẹ́ǹtì ni bó ló ti ṣẹlẹ̀ gan. ọkọ̀ ni mò ń wà. ọkọ̀ lẹ̀ ń wà. ọkọ̀ ni mò ń wà. irú ọkọ̀ wo. dánfò gbòòrò. dánfò gbòòrò. olódó sójè. olódó sójè. ó ní mò ń wà. ok. mo wá síwọ́ tán lọ́wọ́ alẹ́. ẹ sì síwọ́ tán lọ́wọ́ alẹ́. mo ti síwọ́ tán lọ́wọ́ alẹ́. ẹni tó gbọ́kọ̀ lé mi lọ́wọ́ wọ́n á sí owó kó fún un. mo sì owó kó fún un. àyọ̀ owó yẹn tán nínú owó mo á bẹ̀rẹ̀ lọ́wọ́ kọ̀ǹdọ̀ mi pé owó ọwọ́ rẹ̀ ń kọ́ ó lóun ti kó owó fún ọ̀gá irú owó bẹ́ẹ̀ kọ́ ló yẹ kó fún ọ̀gá mo kọ̀ gbọ́kadà ni mo kọ̀ sáré lé mọ́tò lọ ni tí màá lé mọ́tò lọ bẹ́ẹ̀ lásán bá yí èrò kọ̀ mo ní kí n fònà bẹ́ẹ̀ lásán mo já náà mọ́ kadà lẹ́nu ni. ẹni kẹ́ ẹ fònà. o ní mo já náà mọ́ kadà lẹ́nu. wo bí o ní rìn lékú lọ́wọ́ o ní rìn lé àrùn lọ́wọ́ o ní rí jàǹbá bàbá tí nǹkan dẹ̀dẹ̀ báyìí Ọlọ́run yóò yọ yín tán wọ́n fẹ́ fònà ta ni ò fònà rí inú wa wọ́n fẹ́ fònà ẹ pẹ̀lẹ́sẹ̀ gbọ́ Ọlọ́run yóò so a gbọ́dọ̀ fi oríyìn fún bàbá yìí wọ́n rò ó fún bàbá yìí dẹ́ gbà wọ́n sọ́dọ̀ ìyẹn atẹ́gùn yìí. ó ṣe fún mi o. kí lẹ pé. ó ṣe fún mi o ó ṣe ìyanu fún mi o. ìyẹn bàbá yìí. ìyẹn bàbá yìí ó ṣòro fún mi o. mọ̀ ń bọ̀ àwọn èèyàn ń gbọ́ yìí. kò rí owó kó tó di pọ́ gbà mí sọ́dọ̀. wọ́n àrò owó kó tó di pọ́ gbà mí sọ́dọ̀ pé gbà mí tọwọ́ tẹsẹ̀. pé àwọn ò tọ́jú yín. olówó tọ́jú mi. pípẹ́ sí ìṣèyàn bẹ́ẹ̀. pé ẹ ìṣèyàn bẹ́ẹ̀. pípẹ́ ìṣèyàn bẹ́ẹ̀. ṣé ẹ mọra tẹ́lẹ̀ ni. mọra rí o. ẹ mọra tẹ́lẹ̀. Ọlọ́run kò gbé àánú mi sí lónìí ni o. bàbá ṣé nípa agbára Ọlọ́run pẹ̀lú ṣé táwọn èèyàn ń jẹ́rìí yín pẹ̀ ń ṣe yìí ṣé ẹ tọ́jú wọn dáadáa. máa tọ́jú dáadáa yóò rìn. ẹ sùọ́ fine a sì máa dé hospital. iṣẹ́ rí tí mò ń sọ ìmọ̀ ń dábàá torí mo ṣe expect táwọn èèyàn wa máa sọ pàápàá èyí tẹ̀ dá owó bẹ́ẹ̀ ni so a sì máa padà dé hospital bẹ̀tẹ̀ jẹ́ kán ṣe tiwọn kán ṣe ẹsẹ̀ wọn gbogbo treatment tó bá wá kù in fact gan bí mo ṣe gbọ́ wọn náà máa ń gba nọ́ọ̀sì fún yàn bí àbí wọ́n máa ń gba nọ́ọ̀sì fún yàn. àwọn nọ́ọ̀sì wà lọ́fíì. nọ́ọ̀sì wà bí ẹ jẹ́ ká fiṣẹ́ ẹ̀yìn wọn délẹ̀ ẹ já tiẹ̀ wò ó ẹja wọn lọ́pọ̀lọpọ̀ nírú ẹ ti ṣe tán ti fẹsẹ̀ wọn rìn ẹnìkan ni mò ń wò ń gbé tèmi ń wò ẹnìkan rí mi ì lè gbé ẹsẹ̀ wọn kó mẹ yẹn mi ì lè gbé ẹsẹ̀ wọn ẹrìn bọdá ẹnìkan rí wọ́ndà ìjẹta ló dìde ó máa dìde now ẹ rí ànúgbà a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí Ọlọ́run lò gbogbo ẹ̀yin tẹ́ wà ń bí ni màá ṣètọrẹ àánú fún kí n tó lọ bẹ́ẹ̀ ni torí pé inú yín ń dùn sí bàbá yìí
ṣebí ẹ lè kí wa tán kẹ́ ẹ bọ́ta náà kẹ́ ẹ dẹ̀ mọ́ ṣe ti yín àdúpẹ́ lọ́wọ́ yín ṣẹ́gun ẹ rí ànúgbà àdúpẹ́ gan so bàbá yẹn dìde ọ̀gá wa ẹ ṣe gan à ń ríra ní ìsìn ní tẹ́ bá fẹ́ gbà á máa fún yín kí treatment bẹ̀rẹ̀ láì pé doctor lẹ need wọ́n á pè wá fún yín tí ó support yín ẹ pé nọ́ọ̀sì ni wọ́n á pè á tó máa support ẹ jẹ́ kán ṣiṣẹ́ wọn àwọn náà bẹ̀rẹ̀ àwọn náà mọ history yẹn lọ́wọ́ ẹ̀jẹ̀ ajẹ́ kan ṣe ọlọ́run yóò dẹ̀ gba iṣẹ́ ṣe adúpẹ́ gan sa yóò dà fún yín o ẹ rí ànúgbà o fáyín tẹ tó bá tún wù yín láti máa ṣe sí i pé ó yá àgbọ́dọ̀ fobìnrin lẹ́ because bàbá yìí in fact àkọ́ ṣe bẹ́ẹ̀dì síbẹ̀ wọn torí orí ilẹ̀ lẹ́nà wà ń bẹ̀ yẹn bóyá bàbá yóò ní mọ́ọ̀jì so jíjẹ mímú dẹ̀ ti bẹ̀rẹ̀ ọrùn màmá yìí ló dẹ̀ máa wà á ti gbìyànjú fún wọn gan mi ò fẹ́ máa dárúkọ iye torí ibi tá a wà yìí bóyá àkáǹtì yín tí ẹ̀ ń pè yẹn ẹ tún pè lẹ́ẹ̀kan sí péré so that a máa lọ ẹ ṣé o ẹ ṣí ẹ ayé ò ní dáwọ́ ìbànújẹ́ fún wọn ilẹ̀kùn àánú ò ní tì mọ́ ilẹ̀kùn ire yóò ṣí fún ọ oore tó lérò yóò wọlé ẹ wá ẹ ṣí ààrẹ torí pé ilé rẹ ni àánú kàn ó yá ẹjọ mà again láti bẹ̀rẹ̀ 2145 ó yá 2145725426 2145725426 UBA ṣé òun dẹni ṣá ó ní Mọ̀rúfù Adéníkẹ́ Adéátù 2145725426 ní àkáǹtì obìnrin so ìtọ́jú bẹ́ẹ̀ mo ṣe wáyé kò sọ́sẹ̀ kan tí mi ní débì torí bọ̀dá ì ti wà lọ́rùn mi báyìí ó gbọ́dọ̀ gbádùn tí ó fẹsẹ̀ ara ẹ̀rìn bọ́ta báyìí so ẹ mọ̀ àjọ máa wá bí at least ẹ̀kan lọ́sẹ̀ a gbọ́dọ̀ máa débì láti wo àlàáfíà àwọn ẹjẹ̀ pàkáǹtì wọn lẹ́ẹ̀kan sí i so 2145725426 UBA Bank Mọ̀rúfù Adéníkẹ́ Adéátù ẹ má fi wọ́n lẹ̀ o ẹ má kọ̀ wọ́n sílẹ̀ ẹ ṣí àìkún lóore kan rí kó túbọ̀ ràn wọ́n lọ́wọ́ ẹ ṣe rí adúpẹ́ àwọn tí ń ràn án lánàá ẹ ṣe ibi tẹ́tí lọ́wọ́ yẹn kò ní gbẹ o ẹ ṣe wọ̀nyí náà ní sàárẹ̀ o ẹ ṣe gan ni o ẹ ṣe wàhálà náà ní wọ̀nyí náà ọmọ tí ń ràn án lánàá. bàbá ó yẹ dúpẹ́ ẹ̀yin mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn o èmi ọkọ ìyá àbèjì èmi lọ́kọ ìyá àbèjì mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn fún oore tẹ́ ẹ ṣe fún mi o oore tẹ́ ẹ ṣe fún mi Ọlọ́run ní tó dìbàjẹ́ o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé mi o ẹ̀yin lẹ gbà mí lọ́wọ́ ọkú òjijì ẹ̀yin lẹ gbà mí mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan o. ọjọ́ wo lẹ ti ráwọn ọmọ yín last. mo ti rí ẹ ti pẹ́ o ó ti tó sùn mẹ́fà. tẹ́ ẹ ti ráwọn ọmọ yín. tí mo ti fojú káwọn ká ẹ̀. ẹni ẹlẹ́ni ṣé bó ni ó ṣe máa kọ́ ọmọ káàkiri tàbá ti ń bọ̀ báyìí. àmàlà ni. ẹni. àmàlà. ẹ jàmùlà. bẹ́ẹ̀ni. ẹ sọ. bẹ́ẹ̀ni. ṣé kó wá báyìí. kó wá. ọjọ́ wo lẹ ti jàmùlà last. ó ti ṣe díẹ̀. ó ṣe díẹ̀ ẹ jà kódà ẹ jẹun tó jàmùlà lọ báyìí. ẹ ṣe gbọ́ ẹ rà ànúgbà thank you so much God bless you. ẹ̀yin èèyàn ṣe rántí ìyá olóbì ìyá olórógbó ẹ wò áńgẹ́lì Gabriel ti dọ́dọ̀ wọn o ohun tí áńgẹ́lì Gabriel ṣe nínú ayé ìyá olóbì ìyá olórógbó yìí ajé sọ̀kalẹ̀ sínú ayé ìyá yìí gidi gan fídíò yẹn nìyí ẹ jẹ́ fílẹ̀ fún yín kẹ́ wá lọ wò ó. Mama, ká ìjàre ẹ dìde. Mama ẹ dìde jàre ẹ dìde. Yòókù dà yóò. Nǹkan tẹ́ bá lọ rẹ sí báwa ní ẹjọ́ dábì mi ti gbà mí ti jẹ́ kan látàárọ̀ ẹ madam ẹ stop ẹ embarrass mi. Wọ́n ní ẹ̀jọ̀ náà. Ẹ stop ẹ náà ẹ má kúnlẹ̀ ẹ stop ẹ. Tó máa lọ ti máa ní màá fún yín ẹ má kúnlẹ̀. Bàbá lókù tọ́wọ́ lókù báyìí. Ó dà ìbọn yìí kó yóò ti padà ṣe wá. Ó yà tó wó yà yìí wọ̀. Wọ́n lè kó gàmbẹ̀. Tó kẹ́lẹ̀ tó mẹ́lẹ́ yìí mọ́lẹ̀. Wọ́n lè kó gàmbẹ̀.
sọmọ dùwálà bóyá bá ṣe ìṣọ́nà yàgò sọmọ. màmá dà ìyá dà ẹ máa bọ ẹdú oyún báyìí. obìnrin ẹni tí ẹ máa ti ń gbàgbé àti ẹ̀rọ kọ́mẹ̀ bí ẹ̀rọ kọ́lá dàpọ̀ kọ́mẹ̀ bí ẹ̀rọ kọ́lá dàpọ̀ kọ́mẹ̀ bí ẹ̀rọ kọ́lá olùkúkú rìn. Victor. Jẹ́ kí wàá ní ti àtúnwá lọ́kọ́ fún obìnrin. Ẹwà mi ṣe mẹ́wàá ti tán. Kí ló bá wa jẹ́ látàárọ̀ rẹ̀? Ìṣàtúnwá fún iye báyìí wọn. Àbí kí ló sọ fún iṣẹ́ fún iye tó bá wà ní ẹ̀kẹ́ fún wa. Màmá báwo ni mo ṣe rí ẹ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn. Ẹ ṣé o, mo dúpẹ́ o. Ẹ dúpẹ́ lọ́wọ́ tó ṣe àtúntò. Fún mi lówó ẹ ṣé o. Ojú òní tì yín o. Ẹ̀yin tẹ́ gba igbá òbí kúrò lórí. Ẹ̀yin tẹ́ gba igbá òbí kúrò lórí mi. Tẹ́ ẹ ní máa ta ọjà yìí, tẹ́ ẹ ta ṣọ́ọ̀bù fún mi. Ṣọ́ọ̀bù ńlá lẹ gbà fún mi. Ẹ ṣé mo dúpẹ́. Tira ọjà. Ẹ ṣé o. Ọlọ́run ṣeun gan. Iye olóbì àti orógbó. Wọ́n ti gbé wọ́n ti gbé. Ẹ ṣé mo dúpẹ́ o. Wọ́n ti dá mi lọ. Díẹ̀ o. Mo dúpẹ́ o, ẹ ṣé Ọlọ́run rẹ̀ yín náà lọ́wọ́ o. Nǹkan ò ní ṣe yín, kò ní sàn ọmọ yín o. Ẹ ní ṣàárẹ̀ o, ebi ò ní pa yín o, ojú ò ní tì yín. So ọjà ṣì ń bọ̀ o, ọjà ṣì ń bọ̀ o. Ọjà ṣì ń bọ̀ o, ọjà ṣì ń bọ̀ o. Ọjà kù náà mọ́tò o, ṣọ́ọ̀bù ti kún báyìí o, ṣọ́ọ̀bù ti kún bámúbámú. Mo ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ẹ ṣé mo dúpẹ́. Ebi ò ní pa yín, ojú yín ò ní ráre o. Yín ò ní ráre o. Bẹ́ẹ̀ ni ẹ ń lọ. Ẹ ní ráre o, ẹ ṣé o, mo dúpẹ́ o, ìrọ̀rá o. God bless you, God bless you. So wọ́n ti àwọn pákó wọ́n ti bá wọn kan àwọn nǹkan ńlá làwọn bíi tébù wọ́n ti kàn án wọ́n ti parí ẹ̀ ni wọ́n parí ẹ̀ bẹ́ẹ̀ títí ọ̀la iṣẹ́ màmá bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ so yóò dà fún ẹ dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé mo dúpẹ́, ojú ò ní tì yín. Gbogbo nǹkan mi yóò ní bàjẹ́ nígbàrá lọ́ọ̀lọ́ọ̀. Ẹ̀yin náà mọ̀ lò òkè ẹ̀ ní wálẹ̀. Ìyá olóbì rè o. Ẹ ṣé omi ni ìyá olóbì o. Ìyá olóbì ìyá olórógbó rè o. Ẹróbì o, ẹ̀pánú o. Ẹróbì ẹrórógbó o. Ṣé ẹ tún wọn tó bí ń bí ni? Ẹ máa gbé wá. Ẹ ń gbọ́dọ̀ má tóbi. Ẹ ń gbọ́dọ̀ má tà á. Nítorí má tà á. Nítorí má tóbi o. So àwa ni kọ́sítọ́mà àkọ́kọ́ màmá. Àwa náà máa jẹ́ kọ́sítọ́mà wọn á máa bá wọn ra nǹkan. Nǹkan àpò ni màmá ń tà. Èyí tó fẹ́ ra nǹkan lọ́dọ̀ wọn tẹ́ fẹ́ ọ́dà ẹ pè màmá. Àpòlàpò mọ̀ntá o, àpòlàpò yẹn páálí mọ̀ntá o. Àwọn èèyàn ti dá mi lọ́lá o, wọ́n ti dá mi lọ́lá o, Àgbàlá Gabriel ti dá mi lọ́lá o. Wọ́n ti ṣe fún mi o, wọ́n tíráì fún mi o. Wọ́n tíráì fún mi o, mo dúpẹ́ lọ́wọ́ wọn o, nǹkan ò ní sí kò ní sàn ọmọ wọn, kò ní sáyà wọn o, Ọlọ́run bá gbé ẹrù òkè, Ọlọ́run gbé ẹrù òní wálẹ̀, ìjọ wọn ọmọ tẹ̀síwájú. Màmá àwọn kan láwọn fẹ́ máa fún yín lówó oúnjẹ lóṣooṣù pé àwọn sọ yín dìyà bí èèyàn méje náà pè pé àwọn fẹ́ máa bless yín ó wu àwọn láti máa bless yín lóṣooṣù ṣé ẹ sì rántí àkáǹtì yín ẹ rántí ó yẹ máa pè é. 31 31 34 Mama, ṣákàntì ilẹ̀ ń pè.
ó yá 31 31 34 34 66 66 o méjì 00 96 96 First Bank. bẹ́ẹ̀ ni sà. ẹ kí lórúkọ yín? Fúnláyọ̀ Ọládìméjì. Fúnláyọ̀ Ọládìméjì. àwọn tó náà fún ma fún màlúù oúnjẹ lóṣooṣù 3134660096 First Bank. Fúnmiláyọ̀ Ọládìméjì Àríkẹ́. màmá lẹ́yìn ìgbà tá a bá já ọgbọ ọjà yẹn tán a fi yín lé ìfẹ́ Kristi lọ́wọ́ kó bá yín tajà Àmín Jésù. kó sọ yín di ńlá Àmín. Àmín. kó sọ yín di gbígbòòrò Àmín. kí ẹ rájé jẹun Àmín. kẹ máa ta àtàjèrè Àmín. Àmín. kẹdẹ rí ànúgbà Àmín Jésù. ṣẹgbọn màmá Mo ti gbọ́. ẹ fọkàn yín balẹ̀ Mo dúpẹ́ o. fọkàn yín balẹ̀ gbogbo nǹkan yòókù tó fẹ́ ṣe ọ máa ṣe wọn á tébù gbogbo ẹ̀ ó máa ṣe é ṣe ẹ dẹ̀ rí ànúgbà ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ dúpẹ́ ẹ ẹ dúpẹ́ ṣé ẹ o, mo dúpẹ́. dúpẹ́ o, mo dúpẹ́ lọ yín o, gbogbo èèyàn mo kí o, gbogbo ẹ̀yin tẹ́ ṣàánú mi, Ọlọ́run ṣàánú yín o, gbogbo ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ni débi ọ̀pá mi, mo dúpẹ́ lọ yín o. Gbogbo gbèsè yín gbogbo ẹ gbèsè ti san. mo ti san, n ò jẹ gbèsè kankan o, n jẹ gbèsè kankan o, ẹ ṣé o. Màmá ṣe wá ti ń jẹun báyìí ṣe ti ń jẹun. àmọ́ jẹun. ẹ sanra èèyàn jẹun dádì. Kí ló dé? ọkàn mi ò tí ì lélẹ̀ àfìgbà tá a já ọjà yìí. ọkàn mi tó balẹ̀. ọkàn mi tó balẹ̀. ẹ jẹun ṣe gbọ́. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. ẹ jẹun mo ti gbọ́ o, ẹ mo ti jẹun gbọ́ ẹ ṣé o, ẹ mo jẹun, dúpẹ́ o, ẹ jẹun. ẹ̀yin náà ò ní lẹ́yìn ẹ o. jẹun. fún àǹfààní ẹ̀yin tí ẹ fẹ́ pè wá bóyá nǹkan wà tàbí ìkejì tẹ fẹ́ sọ abẹ́wò pé ẹ ǹlẹ́ ẹkú ṣẹ́ o nọ́mbà kan tó wọlé sọ́dọ̀ wa 07054900751. Ìgbà ọ̀tún ti dé bá ìyá olóbì ìyá olórógbó Yorùbá sọ pé tí a ò bá rẹ́ni bá là ọ̀là kì í yá. Mo gbàdúrà gbogbo ọkàn tó ń wo ìkànnì Holy Jesus TV tá à ń wo fọ́nrán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí àtàwọn tá a tún máa wò ó ajé á fi lè wa ṣe ibùgbé a máa ní ẹ̀kúnrẹ́rẹ́ ìbùkún a máa jẹ́ alábùkún fún láàárín ìran ènìyàn a máa ní ànító àti àníṣẹ́kù ojú ò ní pọ́n wa a ò ní ráre a ò ní dààmú a ò ní tọrọ jẹ a ò ní fi ìnira lólé ayé wa ní agbára Ọlọ́run òkè la ó máa lọ a ò ní ṣubú dẹrù ògonù gbogbo ẹni tó ń gbègbè ayé ìnira lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù kí ara bẹ̀rẹ̀ sí ní dẹ̀yìn kára bẹ̀rẹ̀ sí ní tù yín torí dẹ̀dẹ̀ ló ń rọ kókò lágbàlá lórúkọ Jésù ayé wa ládùn á lóyin kalẹ́ ni ẹ ṣé ẹ bá wa share fídíò yẹn má gbàgbé o ẹ̀yin tẹ̀dẹ̀ tí subscribe ẹ bá wa subscribe bẹ́ẹ̀ ṣe ń share yẹn Ọlọ́run máa share ire ayọ̀ kan àwa náà nínú oṣù yìí ọwọ́ tá a fi subscribe yẹn bẹ́ẹ̀ ṣe ń subscribe lọ́wọ́lọ́wọ́ báyìí ọwọ́ yẹn ẹ̀ ní fi gbọ́mọ sí o ẹ fi gbé nǹkan rẹ ṣe lórúkọ Jésù gbogbo tẹ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.